on boards of companies. We call it meeting before meeting. Meeting before meeting. Our after the final meeting now, join you. To my represent who our be Osho. Ẹgbẹ́ kafẹ́ kálẹ̀ lẹ́nu òun ló máa sọ̀rọ̀ on our behalf àti ìlú Ògbómọ̀ṣọ́. Ẹgbẹ́ tí kafẹ́ kálẹ̀ yìí òun ní nǹkan tí wọ́n bá sọ nǹkan tí Sean sọ̀rọ̀. Ẹgbẹ́ yìí ó comprise the 5 local governments. Agẹgẹ tí a ṣe lánàá òun ni ò jẹ́ kí representative àwọn lọ́balọ́ba wọ́n lè wà ní èmi. Ṣùgbọ́n gbogbo wọn ni mo ti sọ fún, wọ́n lè ti fi ara mọ̀ wípé nǹkan tí bá sọ àmì nǹkan tí bá ṣe gbogbo wa náà la ṣe. Iṣẹ́ rí carnival agbára Ọlọ́run has come to stay, and this meeting will always hold at this time every year, immediately after tí a bá ti ṣe carnival. So tí àwọn èèyàn bá ti wá fún carnival, wọ́n ti mọ̀ pé ọjọ́ kejì carnival a máa ṣe ìpàdé yìí, nípa bá ti ṣe léyìn ó ti tán, ó ti di ọdún tó máa tẹ̀lé. Sí ẹni ọjà ìfọ̀kànlẹ̀ tí a máa ṣe as ọmọ Ògbómọ̀ṣọ́ mọ́. Day after carnival we will have this gathering. Bàbá jẹ́ ti ṣe gathering yìí ó tán nìyẹn títí di ọdún tó máa tẹ̀lé ní agbára ọ̀nà. Ẹ jẹ́ sọ fún yín ibi tí a lọ ní ìlú Ògbómọ̀ṣọ́ ó ní láti yàtọ̀. Ẹ̀ka bá fẹ́ kó yàtọ̀ a lè máa ṣe ní a ṣe ń ṣe tẹ́lẹ̀. A lè máa ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀, a dẹ̀ lè máa ṣe bí àwọn ìlú tí wọ́n wà ní agbègbè wa bí wọ́n ṣe ń ṣe. Ẹ bá fẹ́ yàtọ̀ ẹ láti ṣe nǹkan tó yàtọ̀. A fẹ́ kí ìlú wa kó yàtọ̀, nítorí a fẹ́ kó yàtọ̀ a máa ṣe nǹkan tí ó máa yàtọ̀. Ó yàtọ̀ bàbá. Carnival wa ẹni ẹ̀ǹkejì tá a máa ṣe ó dàbí ẹgbẹ́ àti ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. The best in Southwest. Ṣe different days, kìíní kan day. Yàtọ̀ àwọn bá bẹ̀rẹ̀ Ògbómọ̀ṣọ́ péjì. Ó bá dàbẹ̀ pé àwa nìkan là ń ṣe dé. Ṣé ìkan tí mo sọ yìí? Bẹ́ẹ̀ ni ṣòrí. Gbogbo nǹkan tí a máa ṣe ó máa yàtọ̀ ní sí. Ẹ jẹ́ sọ fún yín o. Ẹ jẹ́ sọ nǹkan fún yín. Ibi tí à ń gbé Ògbómọ̀ṣọ́ náà ó yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ibi tí à ń gbé. Ayẹyẹ sọ fún yín ariwo ọjà ẹ má jẹ́ kí ó da ìbátì kó disturb yín o. Tí bá fẹ́ lọ sí ọjà láti lọ ra ẹran, kò sí ariwo tó lè wà lọ́jà, ìsọ̀ ẹlẹ́ran ni mo máa lọ.
ló kọ̀ mí ṣe dáná nínú wáírà ṣé mo máa jẹ́ kí ariwo tó ń pa lọ́jà kó distract mi kí wá yà sí ìsọ eléwé àbí sọ̀rọ̀ tó tayọ̀. Ìsọ ariwo tí wọ́n lè pa ìsọ ẹlẹ́ran yẹn ló máa lọ kò sí nǹkan tó kàn mí ìsọ ẹlẹ́ran yẹn ló máa lọ lórí ẹran wáírà. Ṣé nǹkan tí mo sọ yẹ yìí ẹ má jẹ́ kí ariwo social media ẹ má jẹ́ kí kò disturb mi. Ọ̀pọ̀lọpọ̀ máa ń kí ni pé mo kú rọ́jú mo kú kí ni mo kú rọ́jú fún. Ṣé èèyàn rí mi ní ìsìn á ní ọkùnrin yóò gbádùn ìbò ní òun dájú rẹ̀. Ẹgbẹ́ sọ fún yín òun gbádùn Ṣẹ́gun Ògbómọ̀ṣọ́ láàyè. Ojoojúmọ́ ni mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fẹ́ràn mi ó fún mi ní ipò yìí. Mo máa ń rò pé kí ni mo ṣe fún Ọlọ́run tó fi fún mi nípò yìí. Èmi ń gbádùn àìṣọba lọ. Ọlọ́run á fún wa ní àlàáfíà. Á fún wa ní ìdùnnú. Á jẹ́ ipò yìí, á jẹ́ bẹ́ẹ̀. So agbo ọjà kò sí nǹkan tó kàn mí. Ta ló wá sí ìlú yìí the past 5 days? Ta ni òun ò mọ̀ bí nǹkan ṣe lè mọ̀? Ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́. Tọ́jú mo sọ fún yín. Ẹ jẹ́ mo sọ fún èèyàn kan. Mo sọ fún èèyàn kan pé ó ní mo kú lọ́jú. Ṣé mo bímọ ni? Ó ní kú lọ́jú. Ẹ jẹ́ sọ fún yín. Wọ́n wá bá mi ní Amẹ́ríkà orí kí n má jọba. Èmi ni mo ní mo fẹ́ jọba. Èmi ni mo ní mo fẹ́ jọba. Wọ́n wá gbé fún mi o. Mo lè bá àwọn 25 jù mo lè yọrí. Ó bá wọn jù mí o. Ọlọ́run lè gbé fún mi. Kò ń ṣe pé èèyàn kọ̀ọ̀kan ò ní jù láti kí mi. Nítorí èmi ni mo ní mo fẹ́ ṣe. Wọ́n wá gbé fún mi l'Amẹ́ríkà. Amẹ́ríkà ni mo ti wá jẹ. So mo mọ nǹkan tí mo wá jẹ. Ọlọ́run dẹ̀ ti fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe. Ó dẹ̀ fún mi ní agbára láti ṣe. Aṣíwájú máa ń bí all the time. Aṣíwájú Ògbómọ̀ṣọ́ máa ń bí níbo ni mo ti gbé kòkè rẹ̀ mo ní rẹ̀ nígbà wọn. Ìgbà ni mo ní mo fẹ́ jọba. Kò ní ṣe pé mo sọ fún mi náà fọ́ọ̀sì mi láti ṣe. Ẹgbẹ́ àpẹẹrẹ ètò yìí. Nígbà tí mo rí ìmáàmù àfin níbẹ̀ yẹn, ẹ bá mi pè é. Ẹ bá mi pè kó wá sí ìgbà fún mi. Káyọ̀ pẹ̀lú ètò yìí. Show. The best imam. أعوذ بالله السميع العليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم. أدعو في الله وفي إخوان النبي محمد. Ọlọ́run bá tí ó kù gbogbo àjọ lára àtàláfíà báyìí ìbínú rẹ̀ ní tú wa ká Ògbómọ̀ṣọ́ tí ń dùn ó ti ń dáre rẹ̀ olóòtú òjò tó máa dùn báyìí. Bàbá wa ọba Gáńdì Àfọlábí olóògbé inú wa ń dùn pẹ̀lú ìtẹ̀síwájú àti ìdàgbàsókè tí wọ́n mú wá fòlù ní gbogbo ìgbà kọ́nà ọjọ́ máa dá sí. Ẹ̀mí gbogbo àlàáfíà rẹ̀ kọ́nà kọ́ bá jogbo rẹ̀ fún wa. Àṣeyọrí ayọ̀ kọ́nà kọ́ bá jogbo rẹ̀ fún wa.
gbogbo àwọn ṣọ́yìn council lápapọ̀ tí Ọlọ́run ní kí wọ́n dúró tì àti gbogbo tí ń jẹ́ baálẹ̀ ní gbogbo agbègbè Ògbómọ̀ṣọ́ Ọlọ́run kó bá dúró tì àwọn. Gbogbo àwọn tí wọ́n ń kú bàbá lọ́wọ́ Ọlọ́run kó bá kó àwọn náà lọ́wọ́. Gbogbo àwọn ọmọ ìlú tí wọ́n ń bẹ nílùú àtàwọn tí ń bẹ lókè òkun tí Ọlọ́run ní kí wọ́n máa kó ìdàgbàsókè ìlú lọ́wọ́ Ọlọ́run kó máa bá kún wọn lọ́wọ́ ní àyè tí kálukú bá wà. Gbogbo àwọn tí wọ́n wálé Ọlọ́run kó bá sọ wọn padà sí ibi tí wọ́n ti wá lára àtàláfíà ìlú Ògbómọ̀ṣọ́ oníbàjẹ́ wọn. Àlékún ìdàgbàsókè, àlékún àlàáfíà, àlékún ìfàyàbalẹ̀ Ọlọ́run kó bá ṣe fún wa nínú ìlú. Sallallahu ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallam. Subhana rabbika amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. For the president, we will give you a version of this speech. And speaking today on behalf of myself, as the Shaun of Ògbómọ̀ṣọ́, representing the urbans and the 5 local governments who I have consulted with and they've all agreed with me on the need for this to happen, for us to go forward in our developmental plan in Ògbómọ̀ṣọ́. So this text of address is for the occasion of the inauguration of the Central Council of Ògbómọ̀ṣọ́ Sons and Daughters Universal. A short form of it will be Ògbómọ̀ṣọ́ Sons and Daughters Universal. OSDU. Ògbómọ̀ṣọ́ Sons and Daughters Universal. I am delighted to warmly welcome you all on this historic occasion that we are set to take another significant step forward in the effort to further advance the development of Ògbómọ̀ṣọ́ land. You will recall that in one of my recent public comments, I underscored the fact that Ògbómọ̀ṣọ́ is blessed to have numerous well-accomplished sons and daughters who genuinely love their ancestral home and are committed to pursuing the actualization of its development. Therefore, any decision to undertake the focused mobilization of such a pool of Christ human resources in that regard has galvanized them into a well-structured, coordinated group is very appropriate. In realization of the aforementioned objective, and after due consideration, it gives me a great pleasure to announce the formation of a new umbrella socio-cultural organization for all Ògbómọ̀ṣọ́ societies, clubs, groups that are existing both home and abroad, and in diaspora, as well as desirous individuals in those spheres. The organization is to be known from today as the Central Council of Ògbómọ̀ṣọ́ Sons and Daughters Universal. I think we need to clap for that.
This will be the sole voice of Ogbomoso on all issues concerning its peace, its safety, the security, the economy, and the overall development of Ogbomoso. As the first step of the Central Council of Ogbomoso Sons and Daughters Universal, they shall operate on the basis of a constitution which will be passed by representatives of the constituent societies, clubs, groups, and individuals after they enroll in it. The procedure for such enrollment will be made public within the next 1 week. At this junction, permit me to acquaint you with the institution of a transition committee to pilot the affairs of the Central Council of Ogbomoso Sons and Daughters Universal for a minimum period of 2 years, leading to the emergence of an elected executive council. Subsequently, the transition committee will be headed by Mr. Oyelowo Oyewo, SAN, Professor, who is a professor of law. Professor Oyelowo Oyewo will be the chairman of the transition committee. The secretary of the committee will be Rear Admiral Jacob Ajani retired. And that is a major position. I call it the engine room of this new formation of this council that we have set up. The first vice chairman or the vice chairman will be Mr. Banji Ojo. Mr. Banji Ojo will be the vice chairman. Other members, the other person is Alhaji Salumi, will be the Assistant General Secretary of this council. Other members are as follows: Alhaji Kazeem Olaosebikan, Chief of Staff; Alhaji Fatai Owotuni, Professor Thomas Oyelami, George Funmi Ashaolu, Engineer Lanre Ogunwole. Ẹ jẹ́ kí àtẹ́wọ́ wá ìròyìn. Prince Abdul Aziz Olatoye, Alhaji Mufaya Bello, Engineer Rabiu Yemi Bello. This committee will steer this council for the next 2 years. So this time next year, by God's grace, they will be giving us a report of their first year activity. And in 2 years' time, God willing, they will be planning to hand over, and they will be telling us we will be swearing in the permanent executive council
So we have a 2-year period from now to the next 2 years to register the clubs. We have in the next 2 years to register different societies that want to be part of this. And in summary, we will take questions of what is not clear to people here today, because we know it's not supposed to be a long meeting. All we want to do is to launch this new council that will represent all Ogbomoso sons and daughters universally. So I am declaring to us that all clubs and societies that are in Ogbomoso, which is home, that is in diaspora, is in the north, in the east, all over Nigeria and all over the world. I want to join all of you to register. We want all of you to register as part of this. Nǹkan tí mo sọ òun ni wípé ẹgbẹ́ yìí tí a dálẹ̀ lẹ́yìn mo fẹ́ sọ fún gbogbo wa wípé kí a jẹ́ part of this new council that we have formed today. Gbogbo àwa society tí a wà ní Ògbómọ̀ṣọ́, gbogbo àwa tí a wà ní Òkè Ọya, gbogbo àwa tí a wà ní ìlú Ìgbò, tí a bá fẹ́ join ní ẹgbẹ́ yìí, orúkọ tí a máa pè gbogbo ẹgbẹ́ wa tí a fẹ́ dá sílẹ̀ ní gbogbo ibi tá a bá wà ní ìsìn is Ogbomoso Sons and Daughters Universal. Ẹ sọ lẹ́ẹ̀kan sí i. Ìkọ́sí àwọn akọ̀wé ní ìsìn ní ìyẹn. So a fẹ́ sọ fún wa wípé gbogbo ibi tí society wa bá ti wà, gbogbo ẹgbẹ́ kẹwàá, orúkọ tí a máa pè ní ìsìn ní ìyẹn. Ṣùgbọ́n ní in the next 2 years, àwọn tí a ka orúkọ wọn yìí, wọ́n máa dá ẹgbẹ́ yìí sílẹ̀, wọ́n á fi structure sí in the next 2 years. So tí a bá máa wádìí ní ọdún tó ń bọ̀ ní the day after the carnival, tí a bá máa ṣe meeting wa báyìí, wọ́n á sọ fún wa ìpàdé yẹn ó máa jẹ́ lórí pé ibi tí a ti dé lélẹ́yìí, àwọn ẹgbẹ́ tí wọ́n ti sọ pé àwọn fẹ́ darapọ̀ mọ́ wa ní eléyìí, wọ́n á dẹ̀ tún sọ fún wa ní ibi tí wọ́n ṣe ètò ẹgbẹ́ yẹn dé, nítorí wọ́n ní constitution, wọ́n máa ní constitution, wọ́n máa ní structure, wọ́n máa ní àwọn ẹgbẹ́ tí wọ́n ti fẹ́ darapọ̀ mọ́ wa, wọ́n máa ní gbogbo ẹ̀ ni wọ́n máa sọ fún wa ní ọdún tó ń bọ̀ wípé ẹgbẹ́ báyìí ṣe register pẹ̀lú àwọn nǹkan kan. So nǹkan tí ìpàdé wa ní ọdún tó ń bọ̀ máa jẹ́ nìyí. Ní in 2 years time, ní ọdún méjì sí ìsìn ní agbára Ọlọ́run, àwọn tí wọ́n máa jẹ́ nítorí àwọn ẹni wọn fún ọdún méjì. So ní in 2 years time, wọ́n máa lè sọ fún wa àwọn tí ó máa jẹ́ permanent chairman, permanent executive, tó jẹ́ pé wọ́n máa darí ètò ẹgbẹ́ yìí. So ní ìsìn títí di the next 2 years, wọ́n á láti conduct an election. So àwọn ọlọ́mọ̀gbà táwọn máa conduct election, ó yá 2 years yẹn náà ni wọ́n máa fi conduct election. Wọ́n á ṣe tó yẹ pé àwọn tí wọ́n bá fẹ́ jẹ́ ìlú wọ́n á sọ bí wọ́n ṣe máa jẹ́, wọ́n á sọ fún wa láti máa dìbò, wọ́n ṣe máa vote wọ̀nyí, wọ́n á dẹ̀ sọ fún wa gbogbo nǹkan tí wọ́n máa ní láti ṣe, gbogbo ẹ̀ ni wọ́n máa sọ fún wa. Ṣé àgbọ́yé ibi tí Ògbómọ̀ṣọ́ ń lọ ní ìsìn ni mò ń sọ fún wa yẹn o.
ibi tí à ń lọ òun la sọ fún wa yẹn so gbogbo àwọn ẹgbẹ́ a máa fẹ́ kí ẹ register and wọ́n máa sọ fún yín ní a ṣe máa ṣe we will give you today the general secretary phone number tí ẹ bá pè and a máa ṣe àtúnṣe gan-an ni kò ní jẹ́ ẹgbẹ́ àmàlà àti gbẹ̀gìrì àti lójú ìfẹ́ yẹn ẹgbẹ́ purpose la fẹ́ ṣe kò dẹ̀ ní jẹ́ ẹgbẹ́ pé àwọn eléyìí ni wọ́n yapa sí àwọn eléyìí ni wọ́n yapa sí àrùn ìṣòro ẹgbẹ́ ẹ̀ lókè mọ́ṣọ́ náà so ibì kan náà ni gbogbo wa ń lọ à ń tẹ̀lé iṣẹ́ wọn òkú mọ́ṣọ́ náà kò sí pé ilé ìṣẹ̀lẹ̀ ìlú ọ̀fọ̀ ibi tí sọ̀rọ̀ bá ń lọ ibẹ̀ ni à ń lọ àbí ẹ jẹ́ sọ fún yín nǹkan tó bá lórí méjì àjọ̀nú ni nǹkan tó bá lórí méjì àjọ̀nú ni ọlọ́run bẹ̀ fún kò sọ̀rọ̀ sí lórí Ògbómọ̀ṣọ́ náà and gbogbo àwọn ọba unified local government gbogbo wọn ni wọ́n ti fẹ́ bá fi ṣe nígbà ìṣọ̀rọ̀ ìwọlé ìdáná. Gbogbo wa máa lọ l'Ógbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni iṣẹ́ ẹni tí gbogbo wa bá yà pẹ́ kò lè sí development. Ilé ìṣe tiẹ̀ tó ń ṣe tiẹ̀ kọ̀. Oníkálukú ṣe nǹkan tó wù ó ti rò. Nǹkan náà ni gbogbo wa lọ. So gbogbo all the clubs will encourage you to be. So most of the people who are in the committee, they are here. They're all here. Professor Yelowo is not here today, but he's online, he's listening to us. Mr. Banjodo, who is the number 2 person, is here. Mr. Banjodo, a time we're talking from. Please stand up and let it down. The General Secretary, Real Admiral, Aremaye Okomosola, that's the General Secretary. The Assistant General Secretary, Alhaji Sarumi, is here. Ẹgbẹ́ sọ fún yín àwọn Alhaji Sarumi wọ́n ti dúró tì wá láti dọ́gba ti lórí. Wọ́n ti dúró dáadáa. So we invite you láti fi wọ́n ṣe Assistant General Secretary. The other person, George Funmi Asharu, àwọn náà wà bí. Àwọn náà ti bá wa ṣiṣẹ́ láti bẹ̀ka ti pé ibi náà, but àwọn náà wà lára àwọn tí ó jẹ́ caretaker committee. The caretaker committee now is transitioning into a transition committee to set up this council in a very good way. Alhaji Kosi Ọláòṣèlú tí mo kọ́ la ìjọ tó kọ́kọ́ rí mi ó sọ pé ó ní ìbílẹ̀ ọjọ́ yìí mo lọ kí ìmáàmù ìjọ mi òun ló wájú òun ni mo pàdé lẹ́nu ọ̀nà ó ní fídíò mi lòun ń wò lọ́wọ́ ó ní èmi ní ìjọba mo ní kílódé tó sọ yẹn àìjẹ́ tí ó ṣe ìpàdé mi ò rí mi rí òun sí kankan ó ní àjọ sí ní ìbí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọdún tí wọ́n bí mi ọ̀rọ̀ alájà múlíkà Usman alájà Usman thank you very much. Prince Alhaji Azeez Adediran. Aladiran. Prince Azeez. Wow. Prince Azeez. All right. Oladiran.
Is there any other person? That's cool. Last Congo now one people are going to serve Easter. They love Easter. What for money? Engineer, oh, all right. Engineer, thank you very much. Àwọn náà tó ti dúró tí láti ìgbà tí àti bẹ̀rẹ̀ àwọn òwú pé ọba kìrìsìtẹ́nì àti ẹni tí Ọlọ́run ní ọba nílé yìí ló lè ti bá nínú ojú ẹ̀sìn kò sí nǹkan tó kàn pẹ̀lú wípé kìrìsìtẹ́nì gbogbo wọn ti dúró tì wọ́n láti orí ààrẹ ìṣòro mọ̀ṣọ́ pé aṣojú pé Báṣọ̀run pé Balógun pé Kàràkò yìí gbogbo wọn ni wọ́n dúró tì wọ́n láti jọta ti gbogbo. We want to take questions now. What is not clear to us? Some I will answer, some I won't, some I will ask the General Secretary to answer. Because there is a draft of the Constitution. Once you draft the Constitution, see, Amadu. Let me say something about the Constitution. So come and say pé wọ́n kọ́ àwọn ènìyàn pé báyìí. The Constitution yẹn, Ṣọ̀ún has the right to do whatever he wants with it. The fact that he has the right to dissolve it or do whatever does not mean that the Ṣọ̀ún will be reckless. And he just does whatever he likes. There is also a constitutional process to finish it. Ṣùgbọ́n kò sí pé ṣíṣọ́ lè dissolve kò sí yẹn mọ́. Ṣọ̀ún lè dissolve executive. That is, so kàmágbèrè ìbéèrè ni mo ti dá yín lóhùn. So Ṣọ̀ún has the right to dissolve the executive with a process. So ìyẹn jẹ́ lóhùn. Àtúnṣe mọ̀ pé àìmọ̀ pé lágbára ọlọ́run àwọn tó máa máa gbé Ṣọ̀ún they will be responsible people. Òkú ní pé wọ́n kọ́ máa ṣe tó bá ń wò wípé àwọn ilé ìlú nínú máa lọ bí rú. There will be a process, but he has the right to do it. Ní nǹkan tí mo sọ yé nǹkan kejì òun náà ni wípé àwọn lọ́balọ́ba tí wọ́n wà ní the 5 local governments. Ṣọ̀ún is the main king. Is the paramount king in this society. So once it falls under Ògbómọ̀ṣọ́ land, Ṣọ̀ún is the paramount king. All right. Emma, give me my microphone. Kábíyèsí o. Kẹ́mi ológun. Ẹnjìnìá Ayọ̀adé Moses Àjàní ni orúkọ mi sà. Kábíyèsí, a nílò Àbújá mo ti wá. Sàlọ̀rá ni bàbá mi, Àgódò ni ìyá mi. Kábíyèsí sà, a nílò guidance yín. What should be our attitude to any call from the defunct Ògbómọ̀ṣọ́ Parapọ̀? We need to be guided, sir. And secondly, sir, the new name now is Ògbómọ̀ṣọ́ Sons and Daughters Universal. Kábíyèsí, sir, tí a bá fi land sáré Ògbómọ̀ṣọ́, sir, nígbà tó jẹ́ pé the 5 local governments ni ẹgbẹ́ ìwà fún, sir. Mo ń wò pé tá a bá kúkú pè ní Ògbómọ̀ṣọ́ Land Sons and Daughters Universal. Mo rò pé wọ́n tún gbé wọ̀n díẹ̀, sir, ní ìlànà yín lọ́wọ́, sir. Kẹ́mi ológun, sir.
Now, ìbéèrè ní àkọ́kọ́ sà. Yes. Money, and we need to be guided on what to do when there is any call from the defunct Ògbómọ̀ṣọ́ parapọ̀. Tí wọ́n bá ní báyìí òkú ni ìgbésẹ̀ tó yẹ ká gbé torí àmọ̀ pé 26 has always been an existing date. So if they now make that call, so what do we do, sir? And the second suggestion is since the new umbrella association is meant to be for the 5 local government areas, one would expect that maybe the new name to have land attached to it, as in we now have it as Ògbómọ̀ṣọ́ Land Sons and Daughters Universal instead of Ògbómọ̀ṣọ́ Sons and Daughters Universal. Your second something is noted. Our committee. That's a good point. I will answer the first one. He will answer the second one. Sorry, èmi ni mo ṣe mistake. Ògbómọ̀ṣọ́ land. Èmi mo ṣe mistake. Mo ṣe wọ́n ní mo. Talóde ti ká bẹ̀rẹ̀. Ògbómọ̀ṣọ́ land. It's Ògbómọ̀ṣọ́ land. Sorry. The first question tó béèrè. Àtàrẹ. Èmi ò kọ́ olùkọ́kọ́ as per today about Ògbómọ̀ṣọ́ parapọ̀. Eléyìí ló mọ̀ nípa ẹ̀. Eléyìí ló mọ̀ ọjọ́ kan máa ṣe létí. Kò sí ìkọ̀kọ́ kan nípa ìlú. Obìnrin lọ́sàn wípé tí òkú ni a máa ṣe tí wọ́n bá pè lórí parapọ̀ whatever. Ó yẹ ẹgbẹ́ mi ìlú nǹkan tó bá wù ní ẹ̀ṣẹ̀. Eléyìí òun ni èmi. Eléyìí ni ó kàn èmi. Ṣé ìgbà tí mo sọ yẹ? Ṣé nǹkan tó bá wù tó bá pè wọ́n tó bá fẹ́ fún ọ̀pẹ mi? But èmi ò mọ ọ̀rọ̀ parapọ̀ ọ̀rọ̀ ilé ìtẹ̀lé. Orúkọ tèmi ni Engineer Musa tí mo jẹ́ olórí ọ̀dọ́ fún 19 other states. Kábíyèsí Association nìyẹn. Ògbómọ̀ṣọ́ parapọ̀. Àyè náà sọ̀rọ̀ parapọ̀. Okay, Ògbómọ̀ṣọ́ tó wà ní Kano. Yes, sir. This is not about parapọ̀. Okay, sir. You understand? Yes, sir. This is like Ògbómọ̀ṣọ́ Sons and Daughters. Okay, Ògbómọ̀ṣọ́ là ń sọ àjẹká ìrẹsẹ̀. Kábíyèsí ẹ̀ṣọ́ dúpẹ́. Ẹ jọ ìbéèrè ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa Ògbómọ̀ṣọ́ Land Son and Daughter Universal. Ẹ jọ ọyọ kó lè ní bracket lédè tó máa tú sí ní ti Yorùbá. Because ibi tá a ti wá ọmọ Yorùbá ni wá. So Yorùbá náà sábà máa ń sọ jù ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì nípa àwọn tó fẹ́ fi ẹgbẹ́ yìí lọ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ṣe fún 2 years. Èmi ìbá ní kó má jẹ́ permanent kó jẹ́ tí inú àfọ́ àwọn tó máa ṣe yẹn. Because tá a bá ní kó jẹ́ permanent àwọn olórí tó máa wà níbẹ̀ ó lè ní bó ṣe jẹ́. But tó bá jẹ́ pé bóyá maybe 2 years or 4 years àwọn tó máa ṣe yẹn lórí ó máa dára. Ọ̀rọ̀ ẹlẹ́kẹta kábíyèsí ó máa wù mí gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ kí ọ̀dọ́ wà láàrin wa because àwa tí kàn ń bá wí jù ọ̀dọ́ ni ẹ ṣe gbọdọ̀ fẹ́ kábíyèsí. Ẹ jẹ́ sọ fún ẹ kí ni ọ̀dọ́ Youth. ọ̀dọ́ ó wà láàrin wọn. Ẹ jẹ́ sọ fún yín when you are forming an association the fact for example ní ìlú ìlú kí a máa wọ́n wà ní àjò. It's called Ògbómọ̀ṣọ́ Sons and Daughters, not America. Arsenal. Yorùbá ni wọ́n. Kí ló dé tí wọ́n tó lọ pé tí wọ́n wà ní Amẹ́ríkà? Ṣé ọmọ ilẹ̀
ẹlòmíì lè wà bẹ́ẹ̀ gbogbo wọn yóò bá ní wọn kò sọ láàrin wọn tó kò bá tẹ̀ sórí ọ̀rọ̀ parapọ̀ èmi ò fẹ́ sọ lórí kò sí lórí parapọ̀ ẹ̀kọ́ tí a bá sílẹ̀ ilé ìlú ni a dá sílẹ̀ and everybody has a choice to join it the fact that it's called a name ṣé èèyàn sọ wípé nítorí mo jọ́ ọ̀gbọ́n gbogbo wọ́n fi school yìí ní Nigeria Navy Academy wọ́n ṣe pé ní ilé ìlú ní òní lọ́dọ̀ báwọn lọ́bẹ̀ lọ́bẹ̀ pé lórúkọ òyìnbó University of Ibadan ilé ìjọba sálọ láti sọ pé ìdí ẹ̀kọ́ Ìbàdàn bí ẹ̀kọ́ kò sí ìyẹn náà wọlé nípa the thing being called an English name does not matter but because we also want the name to be universal that's the thing we want the name to be universal so because we want it to be universal it's going to be an English name. Ṣé mo dáhùn question ẹ̀? Gbogbo àwọn tó sọ pé o ṣe kí ẹ jẹ́ sọ fún yìí o, má kàn án. Ẹni tí o wà fẹ́ jọ. Force anybody. You have the right to be part of it. You have the right not to be part of it. I'm just telling you, this will be the umbrella for all our associations that is recognized by these rights. From now onwards, this will be. And people have an option to join and not to join. Oríṣi akitì, eléyìí tí ẹ̀ ń dárúkọ yẹn. Tẹ bá ń dárúkọ ẹ ẹni tó bá fẹ́ wà bẹ́ẹ̀ ó lè wà bẹ́ẹ̀ do you understand mo kàn sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ̀ mọ́ mi eléyìí ló kàn mí òun ni ọ̀tẹ̀ fi ń ṣe mítìrì bẹ́ẹ̀ abẹ́rẹ́ ní mítìrì tẹ̀ ń dárúkọ ẹni níbẹ̀ ẹ̀rọ níbẹ̀ ní wọ́n sí ẹgbẹ́ mi ò wá síbẹ̀ ẹ̀tún mi wá kò sí eléyìí tó kàn mí mọ́ ibi tí a fún yìí tí a lọ òun lè ní sùn. Kábíyèsí o. Àwọn ará Kúbà ni. Bẹ́ẹ̀ kábíyèsí. Eléyìí kò kí ṣe bẹ́ẹ̀ sá, but affirmation ló fẹ́ ṣe sá. Affirmation ló fẹ́ ṣe. Your name. Your name. Your name. Bọ́lájí Àdìgún, Ọ̀túnba Bọ́lájí Àdìgún, jẹ́kì láti Àbújá gbogbo à. Kábíyèsí, mo ṣe àkẹ́sì kékeré kan ní. Bẹ́ẹ̀ sà. Your family house. Your family house. Your family house, ilé ìdáná bẹ̀rẹ̀ Màsífà, ilé ìyá mi Jẹ́rù. Kábíyèsí o. Mo fẹ́ pé mo fà á sẹ́yìn tọ́pọ̀ làṣẹ. Àwa jáde lọ́kọ̀ọ́ náà, àwa ní ẹ̀yìn ọba. Ìgbà tó fẹ́ tún mẹ́rin kún ni pé kí a tó bẹ̀rẹ̀ ní ti kí ó wà ní rẹ́kọ̀dù pé gbogbo pé aṣọ ọba ti fún wa láṣẹ. Mo kọ́ ra pé ọba pàṣẹ fún wa. Àwọn náà accept ìgbà tó sọ fún wa pé àwọn tó ń ṣe yìí àpé wọ́n máa fún yẹn. Ó wà ní rẹ́kọ̀dù pé gbogbo wa náà wà ní ẹ̀ tí ọba dẹ̀ ti fẹ́ kó náà sókè nígbà pé if you are in need of them, you say yes. If you are not, you say no. Wọ́n ṣe gbogbo wa kí wà ń bí by Baba something since by Baba chorus and since we are actually recording it also. Ṣé gbogbo wa la fara mọ́ orúkọ? Àwọn kan ò mọ ẹgbẹ́ yẹn. Àwọn kan ò mọ ẹgbẹ́ yẹn. Ẹ ṣe gan. Ẹ ṣe. Ẹ ṣe o. Àwọn méjèèjì ni ìyálóde náà o.
orúkọ tèmi ní ìlú Suleiman Abíyilé tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Ìyá mi, bàbá mi, bàbá mi, ìyá mi, bẹ́ẹ̀ni tó ń wọlé sí. Kábíyèsí sà, ìlú Sọ́gbẹ́lì Abíyilé, adúgbò tí wọ́n sì máa bọ̀ sọ́wọ́ lẹ́tọ́ kẹ́kẹ́. Adúgbò tí Ọlọ́run yẹrù bàbá dáadáa báyìí fún wa. Ẹ báwo bàbá máa ń tẹ̀sí gbọ́ ìmọ̀ràn àwọn ọmọ wọn. Lójú ẹsẹ̀ tẹ́lẹ̀ kan mú mọ̀ràn wá bí ìsìn. Bàbá sì ṣe collection tí ọ̀sán náà ní ọjà. Bàbá sà, etí okùn tí bẹ́ẹ̀ lọ́rùn wá ta kẹ̀kẹ́ bá wa yọ. Òun náà ní kálukú ọ̀rọ̀ ní ẹsẹ̀ rẹ̀ pìrìsẹ́ǹtì. Ṣùgbọ́n lọ́run fún mi lóye kọ́lọ́ bá yẹn kó ṣe déédé. Ìgbà tẹ́lẹ̀ ń dẹ́gbẹ́ ìrìn kówó Ògbómọ̀ṣọ́ jẹ community. Èyí tá a wá dálẹ̀ yìí tá a bá ti join. Ṣé kó gba ẹgbẹ́ mi náà lọ́ máa change? Ṣé ìta àbẹ́rẹ́ sà ìta àbẹ́rẹ́ mẹ́rẹ̀? Kábíyèsí sà, ẹgbẹ́ tí mo ti ṣe wọ̀ tẹ́lẹ̀ ń jẹ́ ìní kówó jẹ Ògbómọ̀ṣọ́ lápẹ̀júwe ní sà. Ṣùgbọ́n OSCE yìí orúkọ tí tuntun tá a ní lónìí tí ó sì ṣe sórí fún wa. Tí bá ti wá bẹ́ẹ̀ jọ ìní sí i, orúkọ mi tí wọ́n ń kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ yẹn, òun náà ni mo máa change. Èyí tẹ́ ẹ dáre fún ẹ náà máa jẹ lọ. Bẹ́ẹ̀ni. Kábíyèsí o. Orúkọ mi ni Noah Ọlọ́wálé láti ìlú Jos. Ọmọ ilé ẹ̀ka orí òkè ajẹ́ nìyí. Ìyá mi jẹ́ láti Ìjẹ̀rù. Ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ tí mo fẹ́ kí a ṣe àkíyèsí lórí. Nígbà tí ìpàdé yìí bá bẹ̀rẹ̀, àwa tí a máa ń wá láti òkè ọya, àwa náà máa ń fẹ́ ní ìpàdé wa pé kókó ni pé a papọ̀ ṣé àǹfààní yóò ní sí mọ́ àdúgbò láti fẹ́ rìn. Ló máa wà. Ló máa wà. Kábíyèsí o, orúkọ mi ni Abraham Babatunde Àkànjí. Wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ níta nílé Adéọ̀tán ìgbẹ̀lẹ̀ àti bàbá mi. Òkè Àgbẹ̀dẹ nílé ọrẹ nílé ìyá mi. Èmi ni alága ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní ẹgbẹ́ ní South wọ́n ní àgbọ̀rọ̀ bẹ́ ní orí ní ẹsẹ̀ wọ́n bá wá bẹ̀. So inú wa dùn pọ̀ fún orí òfẹ́fẹ́ fún wa. Ó sì di ayọ̀ wa. Ibi tẹ̀ ń kó wa lọ, ibi rere. Ẹ sì kó wa níbẹ̀. Ó di ayọ̀ wa. Wọ́n fi gbogbo ẹnu sọ ní orúkọ Ògbómọ̀ṣọ́ former parapọ̀ ti Nasarawa state. Látòdé lọ, àwa náà ti bọ́ sínú Ògbómọ̀ṣọ́ land, sun and water. Yóò jẹ́ ayọ̀ wa, ẹgbẹ́ ẹgbẹ́ máa ń dùn. Mo kí gbogbo akọ́dún. Èmi ní Comrade Ògúnwọlá Afọlábí Ọmọtọ́ṣọ́. Ilé apàgbọ̀n ní Alágbòdo lẹ́bùn Akadé ilé bàbá mi. Ìyá mi wá láti ilé Kàwú Baálẹ̀ Mẹ́sìfà. Ẹ ṣé, Kábíyèsí as the consenting authority for the 5 local governments and constitution of this committee, transition committee for the next 24 months. Sir, for administrative convenience,
fún àwọn committee yìí mi mọ̀ bóyá selection wọn cut across notes and training of the 5 local government tí ó wà concentrated sí ibìkan ju ibìkan lọ for administrative convenience and furthermore tí wọ́n bá lè cohort ẹni tí ó tún lè wúlò fún wọn ọdún ayọ̀ láṣẹ o. Let me see this. Èèyàn kan ìgbà tí èèyàn kan sọ ọ̀rọ̀ ọ̀gbọ̀n. Ìgbà tí jẹ́rí the way committee works is that it might not be perfect at the selection, but whoever they need and wherever they feel as they go on, they will promote those people into it. So tí ìgbìmọ̀ bá bẹ̀rẹ̀, ìgbìmọ̀ yẹn ìjọba ìgbà míì ẹni tí president bá rí ló máa kú sí ìgbìmọ̀. Wọ́n ní ìgbìmọ̀ yẹn ṣì ń lọ àwọn ìgbìmọ̀ wọ́n wá wo ibi tí àwọn ò ní ẹni tí ó lè ṣe nǹkan láàrin ìgbìmọ̀ wọn. Wọ́n wá sọ pé ọ̀rọ̀ ẹ̀dùn ìwọ wájọ́ ìwà báwa sọ̀rọ̀ ọ̀dọ́, ìwọ wájọ́ ìwà báwa sọ̀rọ̀ obìnrin, ìwọ wájọ́ ìwà. Wọ́n ọ̀dẹ̀ ní sí èdè initial something tó máa ń ṣẹlẹ̀ bẹ́yẹn. So ẹ má lọ́rì nípa wípé ọ́fíìsì nìkan, ọ́fíìsì ọ̀dọ̀ àwọn ìṣẹ́lú, ọ́fíìsì ọ̀dọ̀ àwọn mùsùlùmí. Ẹ jẹ́ sọ fún yín, this committee tí a gbé sí ilẹ̀ yìí, wọ́n á sì wá àwọn èèyàn sí láti ṣe ìṣèwọ̀n ibi tó kù sí, ibi tí ò tó, ibi tó pọ̀ jù, wọ́n á ṣe gbogbo ẹ̀ tó jẹ́ pé àgbà. Ṣé ìfọ̀ tí mo sọ yìí, àwọn tí a gbé sí committee yìí, wọ́n ṣe in the interest of the country. So tí àwọn òkun ò bá síbẹ̀, wọ́n á fi wọ́n sí tí wọ́n ní. So gbogbo àwọn kìíní yìí, gbogbo ẹ̀ ni a máa ṣe yìí. Kábíyèsí o, orúkọ mi ni Chief Mrs. Abigail Ọláyẹmí láti ọjà Jàǹkó, Yálọ́jà Jàǹkó. Kábíyèsí, kíkọ́ bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́, Ògbómọ̀ṣọ́ South, ọmọlé Bára lójú ọjà Ìjẹ́rìí, Délé Alápá nílé ìyá mi, ilé ọkọ mi lè papò yín. Gẹ́gẹ́ bí ọlọ́jà, ọjà tó ń ṣàkọ́mbẹ̀ yẹn, ó ní ìsílẹ̀ tí pé ká sọ ní ogun ọ̀jàlú Central Market Ògbómọ̀ṣọ́. Ó ní ìsílẹ̀ tíbẹ̀ sà. Ó dẹ̀ ti gbọ́ ohun gọ́ọ̀mẹ̀ntì lórí Facebook láti fi tú mi. Tó ní mo nílé ní wá. Ẹ jẹ́ mọ̀ pé ọ̀dọ̀ sàkà pẹ̀lú òun ló kọ́ ọjà yẹn tó lè fẹ́ jẹ. Àjọba tó máa kọ́ ọjà yẹn ó ló lè kó kọ aṣọ wípé ẹ̀rọ dé ibẹ̀ yẹn ilé àwọn ìtàkùn yẹn. So wọ́n láàyè bí o bí a lè tí orúkọ ọ̀pọ̀ta sọ fún un. Ìyẹn àjọba máa pè ní orúkọ dọ́kọ̀ sàkà lọ́sùn orúkọ ẹ̀ máa wà lára ibẹ̀ yẹn. Ibi òun ló tó lé ẹgbẹ́ sọ fún ìrìn náà ní láti donate kan sí yìí ṣùgbọ́n mo ṣe ṣọ́ọ̀tẹ̀ mi gbé mo láti fi àwọn tó ń gbé ṣé ìkan tí mo sọ yìí ti bí ṣe wọ́n máa fẹ́ yìí èmi ò mọ̀ bóyá wọ́n máa fẹ́ bóyá wọ́n fẹ́ èmi á máa dùn. Kábíyèsí o. Orúkọ mi ní Aláàjì Ìmọ̀ Màsíù Bálù. Orúkọ mi ní Aláàjì Àsìrí Bello tí wọ́n jẹ́ ọmọ ní orúkọ ní Òkòsùn ìsàlẹ̀ ọ̀gá mi. Kábíyèsí, mọ̀ràn ọmọ kékeré tí wọ́n fẹ́ mú wa ni pé àwọn ìgbìmọ̀ tí ẹgbẹ́ kalẹ̀ kábíyèsí central body mo dá lábàá pé tó bá ṣe é sísà ká ní home branch fún Ògbómọ̀ṣọ́ son and daughters universal wọ́n jẹ́ home branch.
Kábíyèsí o sí àbúyẹ̀dé orúkọ mi ni Aliaji Ẹtí Ìṣojú èyí ni alága defunct Ògbómọ̀ṣọ́ parapọ̀ tó bá wá ṣe. Now we checked the total of stupidity ibi táwọn ẹ̀tẹ̀ láti bílẹ̀ tó bá wá ṣe ni nítorí ìdí èyí henceforth àwọn tá a jẹ́ defunct Ògbómọ̀ṣọ́ parapọ̀ tó bá wá ṣe àti join ìtẹ̀bílẹ̀ lórí a sì ní padà sí kákẹ́kọ̀ọ́ mọ́ alákọ̀ọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ eré ibi tá a ti ń bọ̀ a ní slogan jọ èmi tẹ́ ìdánimọ̀ràn ipe tá a bá sọ ipe Ògbómọ̀ṣọ́ land sons and daughter universal ká ní Ògbómọ̀ṣọ́ á dé wá o eléyìí ìmọ̀ ìmọ̀. Is the attendance now? Please, let's be quiet. Èmi ò fẹ́ kí a máa pe mi ò fẹ́ kí a sọ̀rọ̀ bára pẹ̀lú because mi ò fẹ́ kí a máa sọ pé default ẹgbẹ́ sọ fún yín a wà ní ilé ẹjọ́ òun ni òfin sọ̀rọ̀ parapọ̀ ṣé nǹkan tó mọ̀ sọ lè ní so èmi ò fẹ́ nítorí àwọn tí wọ́n pè wá lọ sí ilé ẹjọ́ wọ́n lè sọ pé èmi kò ní default èmi ò sọ default kò dárúkọ parapọ̀ so nǹkan tí mi fẹ́ sọ̀rọ̀ parapọ̀ níbí ìlú a wà nílé ẹjọ́ kí wọ́n máa lọ sọ pé àti pé èmi ní default lọ́wọ́ fèsì ilé ẹjọ́ kò fẹ́ kí a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ parapọ̀ so ó yí ìtàn tí èmi fẹ́ sọ̀rọ̀ parapọ̀ dá sí ọ̀rọ̀. Àṣẹ kábíyèsí o.
ní orúkọ ìdílé ẹnjìnìà Gabriel Adéjàre Àyàntọ́lá. Ilé bàbá mi ní ilé Afàrán ní Òkè Ọ̀bà ní Arówómọdé. Ilé ìyá mi ní ilé Apẹ́lógún ní ìsàlẹ̀ Ọ̀rá ní ọjà Àgbórí níbà. Mo ń ṣe àtìkò ní ìlú Minna. Èmi ni alága 4th vice alága 19 northern states. Ní orúkọ àpapọ̀ àwa 19 northern states. A dúró gẹ́gẹ́ bí a ti wí láti gbà láti máa jẹ́ Ògbómọ̀ṣọ́ land sons and daughters universal. Ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Olùkọ́ gbogbo ara náà wà ní bíbáyìí. Niger, Kano, all 19 northern states pátá. Gbogbo 19 northern states pátá. Gbogbo náà ni a wà ní bíbáyìí. Pẹ̀lú Àbújá ló ti dùn. Kábíyèsí. Orúkọ tèmi ni Ògúntìní IC. Mo jẹ́ ọmọlé olẹ́kùnrin ní Arúmọlé bàbá mi. Ìyá mi ọmọlé Ọ̀yàlú. Ní orúkọ gbogbo àwa Ògbómọ̀ṣọ́ tí a wà ní Òdìgbò local government àti Ọ̀rẹ̀, àwa ti darapọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ land son and daughters universal. A ti wọnú ọkọ̀ ọdún àtẹ̀kù wa tẹ́gbé wa wọ a ó sì wọ́n dalẹ́ o ẹ pẹ̀ fún wa. Ọlọ́run àti ẹgbẹ́ fún wa. Orúkọ mi ni ọmọọba Adépọ̀jù Akíndé Amos, ọmọ ọlọ́dàbọ̀ ní ilé ìyá mi, ilé ìyàwó ògùn lókèlè rẹ̀. Ọ̀rọ̀ bí ìmọ̀ràn rẹ̀, ọ̀rọ̀ ìgbà kan fẹ́ sọ, owó kan fẹ́ fi ọ̀rọ̀ bàbá ṣe illustration kan tí mo fẹ́ sọ. Àdúgbò pé Ògbómọ̀ṣọ́ a ṣe àṣìyàn láti yan bàbá wa. Orí ká ní àṣì àṣìyàn. A ní ẹni tó ṣe retí pé mo fẹ́ ta kìnní kan tí máa fi lè ṣe ẹ̀ka rẹ̀. Wọ́n ti rọ́bìṣì Ògbómọ̀ṣọ́ àti ìdílé. Wọ́n ìmọ̀ràn mi tí mo fẹ́ sọ lórí ẹgbẹ́ tá a ti ṣẹlẹ̀ dásílẹ̀ yìí. Ó ní wípé ẹgbẹ́ kan wà l'Ògbómọ̀ṣọ́ bank. The last time tí progress bá ẹgbẹ́ yẹn, ó ní ìgbà tí Chief L.A. Gbàdàmọ́sí of business level láti kúrò. Èmi náà mo ṣe kéré mọ́ tó ìgbà tí bàbá yẹn ti kúrò lálága, èmi náà ti dé irú pàdé yẹn bẹ́ẹ̀ gbé. Ìgbà ìmọ̀ràn tí mo fẹ́ sọ lórí ilé ìní pé owó ọbẹ̀ kí bàbá kébèsì fún ethical committee àwọn èèyàn tó ní pedigree wà bẹ́ẹ̀. But for future occurrence, ẹ jẹ́ ká wo àwọn tó máa pé kì í ṣe pé mo fẹ́ joyè orí pé mo fẹ́ ná nínú owó association. Àwọn tó máa pé nínú àpò wọ́n máa sọ pé oníjogbo ó ṣe bí òwe ẹ̀yà àgbàlagbà pé oníjogbo ní sílù àkókò kì í ṣe oníjogbo. So that tó bá fẹ́ ṣe nǹkan ẹni tó ti tó tán bí bàbá wa ṣe tó tán yìí tí ó lè lead tí ó lè ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe òun ló jẹ́ kí ìdàgbàsókè àti ìlọsíwájú bá ìjókòó yìí Ògbómọ̀ṣọ́ tó ń bàjẹ́ o. There's some offline. There's some offline. Àwọn ẹ̀kọ́ máa ń ṣẹlẹ̀ ní ìgbà kan. Ìdí tí ó fi ń ṣẹlẹ̀ nígbà yẹn ó lè má yẹ wá. Lórí eléyìí tí a fẹ́ ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Èmi comment lórí nǹkan tí ò ṣojú mi, but eléyìí tó ṣojú mi,
kò sí nǹkan tó ń jẹ́ pé èèyàn kan gbowó jẹ ló jẹ bẹ́ẹ̀ ló jẹ bẹ́ẹ̀ mọ́ṣáláṣí. ilé òtí ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ní pé wọ́n gbowó jẹ. ṣé ẹ ní integrity bẹ́ẹ̀ sọ wípé ìgbà tí padà wọ́n sí integrity ìsìn ló máa ti bá wọn lọ. Àwọn tí wọ́n wà níbẹ̀ ní ìsìn àwọn ìṣẹ̀lẹ̀ bí wọ́n ìṣẹ̀lẹ̀ bí o àwọn tí wọ́n ní integrity wọ́n ìṣẹ̀lẹ̀ bí rárá. Àìjẹ́ ní ibi tá à ń lò kó wọ́n ṣọ lọ. Olùtẹ́ni tí elébi ti máa wá ti díẹ̀ ti kó wa ní omi ọ̀pọ̀ ètí ìlú náà. Ayé ìgbà yẹn ti kọjá. Òótọ́ ni mo sọ yìí. Ayé ìgbà yẹn ti kọjá. Nǹkan tí a bá ń ṣe. Ó dàbí pé mi ò sọ ọ̀kan also from the miss out. And general secretary ti bá miss out anything tẹ̀ fún ìpínlẹ̀ fún àwọn ọmọ. Ṣé ẹ gbọ́ ẹ máa sọ? Ṣé ẹ rí ìgbàgbà fẹ́ dálé yìí? Every club máa ní representative. Ó ṣe pé tó bá jẹ́ 40 ní club, ó ṣe gbogbo ọlọ́mọ máa wá fún pàdé. You have 3 representatives, all the clubs. Àárín àwọn 3 representatives yẹn láti máa mú àwọn tó máa fún the executive kọ̀ọ̀kan. So it will be all-encompassing. Ṣé ẹgbẹ́ àwọn ọ̀tá pé kí ní ìdí lọ́wọ́ lẹ́ẹ̀kan mọ́ ọ́ ní àwọn ọjà tẹ́sílẹ̀ tó jẹ́ pé a pè pé wọ́n á gbé ìdílé. Ṣé ní caretaker committee within a few months tẹ bá rí nǹkan tí wọ́n ṣe then you will understand. Tí Professor Akínbóyè àti àwọn kìíní ṣe àwọn caretaker committee. Tẹ bá rí nǹkan tí wọ́n produce ẹ̀gbọ́n ìlú wọn ṣe. Now we have expanded the thing. And they have to be there for 2 years. It's for stability in the next 2 years. It's for the registration. It's allowed to register. Every time we pay, I do register. Allowed to register. So, gbogbo iṣẹ́ tí wọ́n máa ṣe nìyẹn. And nǹkan tí caretaker committee ń ṣe, wọ́n máa wò ó. Àwọn náà máa ní more comments and everything. And come out with a real article of incorporation. Fún ọmọ máa dùn láti ká ìlú. Ẹ ṣe. Kábíyèsí o, Adéọ̀pẹ̀ lórí o. Orúkọ mi ni Délé Alẹ́sùnlẹ́ láti ilé Alẹ́sùnlẹ́ lóṣùpá. Ọlọ́run ní kí ó bàjẹ́. Mo jẹ́ alága fún Tọ́ba Aláṣẹ ti ìlú Ògbómọ̀ṣọ́ tí mo sì kó àwọn akẹgbẹ́ mi wá sí ọdún ní àná. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí ẹ sọ ní ìsìn kábíyèsí sà, ó ti méèkì ọ̀rọ̀ yẹn nísì fi wà wípé representative máa wá from each club tí inú wọ́n sì kù sí táwa ló lè máa fi èròǹgbà wa á lè máa fi tóbi tó rọrùn pẹ̀lú àwọn transition wa. Inú ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kẹ́ sọ pé general secretary wọ́n máa fi nọ́mbà àwọn available fún wa ẹ̀dá tó ní owó dùn láti fi máa bá wọn sọ̀rọ̀. Number 3 sà, àwọn nǹkan tó ti wù dé ìsìn mú gbọ́dọ̀ ti ń dákọ̀ Tọ́ba Aláṣẹ níbi kan slogan táwọn àti lò ní for the years. So àwọn sẹ́yìn dé sí mi so torí náà ni pé kíkiri ọmọ ọmọ confusion wa this is Ògbómọ̀ṣọ́ Tọ́ba Aláṣẹ home branch Ọlọ́run ní ọba jẹ́ ọ̀rọ̀ kábíyèsí. Orúkọ mi ni Alàgbé Kẹ́hìndé Babalọ́jà Afakótẹ̀. Mo wá láti ìdílé Aláró ní Ìdí-Ìgbà ní Ayégún area. Ilé ìyá mi ilé olókùn ẹ̀sìn ní Òṣùpá. Níbẹ̀ nílé ìyá mi. Kábíyèsí, a ti rí pé ẹ gbé àwọn ọ̀nà àjò kalẹ̀ fún wa nírọ̀rùn lórúkọ Jésù. Ara ò sì ní ní ẹ̀yin náà lórí ìtẹ́. Gbogbo ẹ̀dá tí sì ń gbọ́rọ̀ tí wọ́n sọ ara ò ní ní wá.
ọdún táwọn wò yìí lẹ́nu ọ̀túnla tó kù àní sínú sàárè ẹ̀ tí ń káàkiri tẹ̀sí jáde lọ sí ibi àwọn ọjà ńláńlá tí ń ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ sì ti rí pé a ní bàbá wa tó kó gbogbo ẹbí mọ́ra tó kó ọmọ mọ́ra tó kó ẹrú mọ́ra tí ẹ̀sìn yàwá sọ́tọ̀ a sì rí àpẹẹrẹ pé ọjà wa ní Fakótẹ̀ ní Ìsẹ́yìn ròdù bíbá yìí káti ẹ̀rí àpẹẹrẹ pé bàbá wa tiẹ̀ kọjá ń bẹ̀ ní ọ̀dọ̀ wa àrà àpẹẹrẹ kankan a sì fẹ́ rí yín bẹ́ẹ̀ tí ẹ̀ wá bàbá ẹ rán aṣojú sí wa kò bí wa nú bẹ́ẹ̀ bá ti rán aṣojú sí wa ẹ̀yin lẹ wà lórúkọ Jésù ìtẹ́ òní gbóná mọ́ yín. Ǹjẹ́ sọ ọ̀rọ̀ fún yín tẹ bá fẹ́ kí wá síbì kan ẹ̀ sọ fún wa ní ààfin lò a ní secretary ẹ̀ sọ fún secretary ẹ̀ fix ọjọ́ láti lọ sí ojú ẹ̀. Káàbíyèsí o, orúkọ mi ni Adéníran Adébáyọ̀ Babátúndé. Ilé Ìṣọ̀gbọ́n Táyọ̀ níta lásà ni wọ́n ti gbé bàbá mi. Ilé jáde lẹ́gbọ̀ọ́sọ ìgbọ̀n nísàlẹ̀ àpọ̀ ní mọ̀mọ́ mi. Ohun tí mo wá sọ kò ń ṣe ìbéèrè mi. Iwájú bẹ̀rẹ̀ ni mo jókòó tí mo fẹ́ lọ tọ̀ ni àwọn ìyá kan fà mí láṣọ pé kí n dákun kí n bá wọn béèrè. Wípé ẹgbẹ́ rere tí à ń kó jáde lénìí pé ṣé àwọn tí bàbá wa fi ṣe adarí ẹgbẹ́ yìí pé ṣé wọ́n máa rántí àwọn ìyá aláta tí ò ní jẹ́ ẹgbẹ́ fún àwọn ọ̀mọ̀wé nìkan torí Ògbómọ̀ṣọ́ a ní àwọn ọ̀mọ̀wé a ní àwọn pòfẹ́sọ̀ a sì ní àwọn tí wọn ò lọ léèwé báwo ni wọ́n ṣe máa kó wọn papọ̀ ẹ ṣeun. Gbogbo ẹgbẹ́ sọ fún yín ó ṣe ẹgbẹ́ àwọn tí wọ́n kà nílé kan ó ṣe ẹgbẹ́ sọ fún yín o àwọn olùdarí ẹgbẹ́ yìí wọ́n láti lò wí tí èèyàn bá kàwé kò lè jẹ gómìnà ẹgbẹ́ sọ fún yín o tí èèyàn bá kàwé kò lè jẹ gómìnà àwọn tí wọ́n máa darí kìíní yìí àwọn tí wọ́n mọ̀ wọ́n gẹ́gẹ́ ìṣòro nínú ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ ni wọ́n lè kó pọ̀ ní ìgbé ìtòlú wọn jẹ́ ẹgbẹ́ alájà wọ́n bá ti organize ara ni wọ́n register ara wọn ṣùgbọ́n àwọn olùdarí ẹ̀ kò sẹ́ni tí ò ní kàwé tí wọ́n máa fi jẹ president kò sí ló ṣe lè ní èrò tó lẹ́yìn nítorí ayé ọ̀làjú náà. Oh, but gbogbo àwọn èèyàn ìgbà tí organize ẹgbẹ́ yìí ẹ̀rọ register. Orúkọ mi ni M.O. Káyọ̀dé ọmọ alẹ́gbẹ́dẹ̀ rẹ̀ ní arúmọdé ilé ìyá mi lè ọlọ́ọ̀dẹ ọdẹ ṣùgbọ́n ẹgbẹ́ ọmọ pàtó náà wà nípínlẹ̀ Ẹdó ìgbìmọ̀ ọ̀jẹ́ pé ká lónìí àwọn àfọwọ́mọ́ tó wọ́n tẹ̀sí ọlọ́pàá jẹ́ kí ni wọ́n tó sọ̀rọ̀ nípa ọba àpárá àti ìmọ̀lọ́pọ̀ Jésù. Adéṣe o, orúkọ tèmi sákàtì láyé láti Kọ̀dúnà. Ìgbìmọ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ ìgbìmọ̀ tó dà. Ṣùgbọ́n mo fẹ́ rọ gbogbo àwọn 19 other states. Orúkọ lè di ní ilé Gángú ní Mọ́sífà. Màmá mi jẹ́ ọmọdé ayédára lókè àgbẹ̀dẹ. So, no, ilé ẹsẹ̀ gbogbo tó bá bá mi ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ lónìí ẹ̀dá tó gbogbo nẹ́ẹ̀tì lọ́dà state ẹ̀dẹ́ ká ṣe ní kí ọ̀dọ́ àwọn alága ní sáyé kù kí ká ní màmá bí lọ́dún mi báwọn ló lè ká lọ sí ti lẹ́yìn. Nígbà yẹn la sọ ọjọ́ àti fún mi wọlé sí ṣùgbọ́n ẹ̀dẹ́ ká ṣe ìgbọ́nsẹ̀ fún mi wá ká ṣe ní kí ẹgbẹ́ ìfẹsẹ̀ ẹ̀mí bọ́ ya kó ṣe ṣe tó lè rí ara tó wà láti ká ṣe ìgbọ́nsẹ̀ yẹn tó pàdé náà àdó àdúgbò wọn bá gbogbo ẹni tó bá ti fara mọ́ ọba wa yóò sọ ilé ọlọ́run ní jẹ́jẹ́ ògbóná máa wá o. Ẹ̀yin tí sọ̀rọ̀ náà ẹ máa lọ kó àwọn èèyàn jọ láti ṣe ìrìnàṣọ èyí tí ọlọ́run fi sí ọkàn ní òun náà ni. Èyí náà lè máa lọ fún ẹ̀kọ́ sí ìlú àti
ẹni náà máa sílẹ̀ lọ́wọ́ tí ìwà tó ṣe bẹ́ẹ̀ni ẹ ṣe. Kábíyèsí ọlọ́run akẹ́kọ̀ọ́ pẹ́ fún wa. Àkíyèsí kan ní mo ṣàkíyèsí nígbà tí àwọn sí ìlú Ògbómọ̀ṣọ́. Orúkọ mi ni Adéníyì Bámidélé Gabriel. Ọmọlé Mọ́yà Nímọ̀sífà ni bàbá mi. Ọmọlé Àtàkọ́yìn ni bọ̀bọ́ mi. A ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọjà, àwọn ilẹ̀ ojú ọjà, àwọn ilẹ̀ tí ó jẹ́ ibi táwọn èèyàn ti ń wọ ọrọ̀ ajé tó dáa là ń tà fún àwọn ẹ̀yà mìíràn. Ó sì yẹ kó jẹ́ wípé àǹfààní ló yẹ kó jẹ́ fún àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Kí á gbìyànjú láti encourage àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ láti bẹ̀rẹ̀ sí ra àwọn ilẹ̀ yẹn kó máa jẹ́ àwọn ẹ̀yà mìíràn là ń ta àwọn ilẹ̀ yẹn fún. Torí pé tó bá ní ajé lọ́wọ́ òun náà ló ní agbára ìlú lọ́wọ́. Kò yẹ ká gbé agbára ìlú wa lé àwọn ẹ̀yà mìíràn lọ́wọ́. Tí a bá fẹ́ tulẹ̀ ká tulẹ̀ fáwọn èèyàn míì nílẹ̀ àwọn ilẹ̀ mìíràn tó jẹ́ pé wọ́n lè lọ dá okòwò sílẹ̀. Ṣùgbọ́n gbogbo ojú pópó káàkiri à ń ṣàkíyèsí pé iṣẹ́ àwọn ọmọ onílẹ̀ ló ń ra wọ́n ń ta fáwọn èèyàn mìíràn. Ilé ìsìnkú jẹ́ káàtó gẹ́gẹ́ bí àkíyèsí wa. Ọlọ́run jẹ́ kí Ògbómọ̀ṣọ́ kó máa tẹ̀síwájú. Ṣé o ní ọ̀rọ̀ rẹ̀? Ẹyẹ mẹ́fà mo tún kù sí. Ṣé ní ọ̀rọ̀ yẹn? Kò straight forward bẹ́ẹ̀. Nítorí pé àwọn àtàkùn àwọn ọmọ òkúṣe ẹyẹ kúrò tẹ̀lé fẹ́ tàbí ẹ̀ka ìkúrò ká àdúgbò agbára yẹn. Àdúgbò agbára yẹn. Láti ẹ̀sìn àtọ́ka tó kọ́. Àwa náà la máa bá ara wa sọ̀rọ̀. Gbígbé bí a máa ta ìgbé wà fún àjọjọ. Ṣùgbọ́n ẹni tí ebi pa, á ta ilé àtàlẹ̀, á ta sáré tí wọ́n fi sí ilé yẹn. Ẹni tí ebi pa, kò ní ta lé èlò á ta ilé, á ta sáré tó wà bẹ́ẹ̀. Èyí náà sọ fún àwọn èèyàn wípé ẹ bá àwọn yìí wọ́n máa change. Àwọn Ògbómọ̀ṣọ́ lè kọ́ àlè ṣe òwúrú yàrá nídìí àwọn àjèjì wà láti bá wa ṣe. Ẹgbẹ́ àwọn Ògbómọ̀ṣọ́ gbogbo náà ti la kù. Ṣùgbọ́n gbà wá lálejò náà ni wọ́n láti máa bẹ̀. Yọ̀bá ẹbí wọ́n gbà wá lálejò tó lè kọ́ wá kalẹ̀. Àwa náà máa lè mọ ara kiri wọn sóòrùn. The chicken has come out from the north. So, ẹ má jẹ́ ká wọ́n ní ọjà ìlú minority ẹ̀bá wọn. Ìlú wa máa dá nítorí àwọn bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ náà. Èmi fún sọ̀rọ̀ pàtàkì. Ẹ sọ̀rọ̀ sókè. Èmi fún sọ̀rọ̀ pàtàkì. Ìsàlẹ̀ làná láti Òṣogbo. Àwa ọmọ àlùfẹ́ ọba ìlú kan. Olúgbọ́n ìyá mi. So, àwọn láti Òṣogbo sí àwọn Òṣogbo àfaramọ́ ẹ̀tí àdáyé lọ́wọ́ àwọn ìjọba. Ẹ ṣe lọ. Èmi ìsìn à ń kọ orúkọ. A fẹ́ kí ẹ kọ orúkọ yín àti fóònù nọ́mbà yín. Ẹ kọ orúkọ yín àti fóònù nọ́mbà. So kí ẹ bá lè máa gbọ́ update àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ká máa get in touch pẹ̀lú yín. So ẹ kọ orúkọ yín àti fóònù nọ́mbà and take attendance. Kábíyèsí, èmi yóò mú pẹ̀lú ọ̀rọ̀. Ó fi àkókò yìí Wọ́n kọ́ orúkọ. Ẹ̀gbọ́n mi, wọ́n fi àsìkò yìí gbélé alájà àbígalẹ̀ yìí sọ. Ilé ìjà gbogbo lè ṣàlọ́dún pọ̀. Ilé ìyá mi ní agbálẹ̀. Tàbí àwọn wà, wọ́n fi àsìkò yìí kábíyèsí. Wọ́n dúpẹ́ fún wọn ni. Wọ́n wá Kàdúná
àdúgbò náà àwọn èèyàn gbọ́ àrùn láti ló wọ́n sì fún níjọ́ náà ní bàbá yìí ló wà láti báyìí wọ́n lọ́ọ́ ní bá dúró bí wọ́n ṣàdúrà fún mi torí bàbá yìí ó kù àpọ̀ rẹpẹtẹ ṣàlàyé àwọn èèyàn ní bàbá yìí ní ẹjọ́ kálukú béèrè rẹ̀ kọ́ bá ti pé wọ́n ní wọ́n pé inú kálukú sì dùn wọ́n á lọ fẹ́ bá bàbá yẹn bọ́ ó ní kí bàbá yìí wọ́n fẹ́ bá bàbá yẹn ẹjọ́ bá ní ẹwọ́n tó àti bàbá yìí gbọ́ mo nínú pálọ̀ ọ̀hún ọ̀rẹ́ tó yí ìmọ̀lẹ́ tó tọ́ fẹ́ràn rẹ̀ bàbá wa àgbẹ̀ dìde wọn náà tẹ̀lé bàbá wa ní ewúrẹ́ àga rẹ̀ wọ́n á fàlẹ́ ọba yẹn kábíyèsí wọn náà tẹ̀lé ó ní mo fẹ́ bá ya fọ́tò mi sẹ́ẹ̀ ẹ̀mí yóò pẹ̀lú wọn ọ̀tá ní ọ̀tá ọ̀dẹ ọlọ́run gbèrè ní ìlú àwọn ọ̀tá mi nínú àgbà wọn láì ló nínú àgbà àgbàlọ́ ní ogun ọlọ́run gbèrè kẹ́ẹ̀sì àgbàdo àwọn ọlọ́wà lọ́sàánú bàbá yìí wọ́n fàyè máa ó kàtúndẹ̀ náà tó ẹni wọn tó ẹni padà wá wọn náà kò fún ọ̀rẹ́ òdílé yìí. Ẹgbẹ́ sọ̀rọ̀ náà fún yìí o, ẹ ṣe bàbá àgbẹ̀dẹ sọ. Ojúṣe ni ojúṣe. Bí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá fi lójọba ní kò sí kankan. Èmi èèyàn tí mo jọba lé lórí wọ́n ṣàdéhùn gbogbo mùsùlùmí ní orílẹ̀-èdè ọmọ fún yín tí àwa kìsẹ́nì. Ẹgbẹ́ sọ fún yín ẹni tó dá tì wá bẹ̀ Jésù ó sọ fún wa wípé àwọn ìpè is the Lord and God. Ọ̀tá wa bá gbàgbé. Ṣùgbọ́n ó sọ wípé òun wá sáàbù wa. So èyí náà ọba ni ní ọ̀tàyàmíyá kò sáàbù people of Rome. Wọ́n sọ pé àwọn alágbàbà kò ṣe tó fi abájọba fún ẹ dígbà tó ń lọ bá I came to serve you. And that's what I will do for the rest of my life. Is to serve the people of this country. And that's it. Is to serve us. And that is what I keep doing every day. So kò ṣe bàálà fún ọ. Ṣé tí mo ti tẹ́lẹ̀ náà? À ń ṣe ní church. Ọlọ́run ní kí n bá ṣe fún mi. À ń ṣe ní. Èyí ni mo sọ̀rọ̀. Aláàjì lẹ́yìn tó sọ̀rọ̀. Sọ̀rọ̀ ọlọ́kọ̀ mi pẹ̀lú ìṣòro. Ìgbà tó ọ̀pá oníṣẹ̀ṣẹ̀ ọba gbogbo rẹ̀ lórí. Obìnrin àwọn tí wọ́n ń tọ̀ wọ́n ní ìlú náà. Màmá tó bí bàbá mi máa sábà lọ sí ní òkú láyé. Ṣé èèyàn lè gbà ní ìwọ̀nsẹ̀ kó má ní Christian fún àgbẹ̀ sọ̀rọ̀? Kò bọ́ sí kó àwọn sọ̀rọ̀ ẹ̀sìn. Ó gbọ́dọ̀ bí ó ń lo ìwé àìsọ̀rọ̀ ẹ̀sìn. Ìsọ̀rọ̀ ẹ̀sìn ìwọlọ́sàn ìjọ tí àwọn Mùsùlùmí bá ń ṣe nǹkan àlọ́ bá wọn jẹun. Ìjọ tí àwọn Mùsùlùmí bá ń ṣe Christmas àlọ́ bá wọn jẹun. Kò sí nǹkan tó kàn wá lórí Mùsùlùmí Kìrìsìtẹ́nì nǹkan. Òun ló máa sọ fún mi. Àwọn tó parí ìwọ́n ti àkúndẹ́ pé wọ́n lè pé mi ò tẹ̀ ìbò yéètì Mùsùlùmí. Onígbò bá ìwòsàn yéètì Mùsùlùmí. Ààrẹ Mùsùlùmí àjọ ń ṣe ni. Báṣọ̀run Mùsùlùmí, aṣojú Mùsùlùmí, balógun Mùsùlùmí, balógun Mùsùlùmí. Wọ́n ní gbogbo wọn ló ń àjọ ń ṣe. Wọ́n ń lásìlẹ̀ ní à ń lọ sí ara wa. Wọ́n ní gbogbo ìgbọ́dọ̀ ìbọn níta ẹ̀kọ́ ń gbọ́ ni kò ṣẹlẹ̀ lóògùnmọ̀ṣẹ́. Kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ìsìnkú. Mo máa ń ṣe fún èèyàn láti 1 year sí mo fi ṣàlùfà. Ọlọ́run ló sọ fún mi pé mo máa jọba. Ó bá fẹ́ kí n kọ̀ sínú àṣàlùfà ṣáà ní lóòrè ṣàlùfà níbí o ṣe níbi gíga yìí. Níbi gíga mo ti ṣàlùfà. Ó wá sọ fún mi pé kí n wá jọba. Ẹni tó wá jọba ó lè kó òun jọba lórí ọ̀gbẹ́. Táwọn oníṣẹ̀ṣe bá ń ṣe nǹkan. Ṣé ìyá wa sọ fún mi oníṣẹ̀ṣe? Ìbádọ́kù àwọn Mùsùlùmí wọ́n ṣe kí ní ṣé ìyá wa sọ fún mi oníṣẹ̀ṣe? Oṣù méjì ó celebrate pẹ̀lú Ọlọ́run sí ìkọ̀kọ̀ kí ni ṣe. Ọkùnrin ní owó ìgbàgbọ́. Ẹ má jẹ́ kí wọ́n tọ̀ lónìí. Ẹ má jẹ́ kí wọ́n tọ̀ yìí. Àwọn tí wọ́n ń tọ̀ yìí nítorí ìwà ọkọ̀ ìlú àṣẹ. Ó lè má ṣẹlẹ̀.
Orúkọ mi ni Olúwatóyìnbó. Ọ̀rọ̀ tí mo fẹ́ bèrè lórí ilé alákòóso ìpínlẹ̀ ìlàrọ̀mọ́lé. Ohun tí mo fẹ́ bèrè ni pé lórí àwọn olóyè tẹ̀sán lónìí, àgbàlagbà pé Ọlọ́run bá wọn ṣiṣẹ́ pọ̀, wọn ò ní ṣìṣì. Gẹ́gẹ́ bí ọdún inú mi bí ọmọ, à ń rò pé ṣé lọ́jọ́ iwájú kò ní sí wàhálà kankan débi pé ẹnìkan mọ̀ sí pé nìkan ni mo fi ẹnìkan sílẹ̀. Torí a ti rí àwọn ipò kan lẹ́yìn tó sọ pé òṣìṣẹ́ kẹ́kẹ́ ọdún mẹ́jọ, ẹni yẹn dára ìpadà sí ẹrù ọdún mẹ́jọ mi. Ẹni yẹn lọ ṣe financial secretary ọdún mẹ́jọ mi. Àwọn àdúgbò nínú ìjókòó yẹn, ẹnìkan wọ́n rí rotate bí 24 years. Àwọn onífẹ́ wọlé, ìdáyìí ìdá pọ̀ kí owó tí ẹ ní ìdí láti parí ọ̀rọ̀ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Àwọn tí a kó jọ àwọn òbí wọn kàwé wọn ò ní gbádùn ẹ̀. Ṣé ní gbogbo bàtà sọ yìí wọ́n bọ̀ èèyàn kí òun lè jẹ́ oúnjẹ títí ìtọ́jú mo sọ fún yìí oúnjẹ níṣẹ́ ní oúnjẹ níṣẹ́ tí òun ní ìfọ́ bẹ́ẹ̀ kó lè gbà pàdé. Ó lè pé a ti ṣe ní ti ìtàn ṣé òun adé wà rà ó wà rà lágbàdúrà yìí. Ẹ ṣe kọ́ ni ẹjọ́ ẹ̀kọ́ ṣé máa fún wọn ní orúkọ fóònù nọ́mbà yìí so gbogbo àwọn tí wọ́n bá alright wọ́n lè àwọn state kan wà lóyún wọ́n wọ́n àpọ̀ tó báyìí lóyún ọ̀rọ̀ àwọn wo ni wọ́n wá láti Àbújá alright ẹ ṣe ọ̀gá alright àwọn ará Kaduna ń kọ́ Kaduna àwọn wo ló wá láti Kaduna alright ẹ ṣe ọ̀gá Kánò ń kọ́ wọ́n fẹ́ wá sí Kánò alasọ ẹ kúrò ayé lọ àwọn síbẹ̀ nítorí mi ti wá sí Kánò mo ti wá sí Kánò fún àti sáré àwọn ará Jọ́sìn kọ́ àwọn ará Jọ́sìn ọ̀rọ̀ ìgbà wọn kọ́ padà etí èyí ti wà ní ará Jọ́sìn àwọn ará Jọ́sìn láti wá kọ́lé tí wọ́n sọ̀rọ̀ àwọn ará Ìbàdàn kọ́ Ìbàdàn ẹ̀dìdè Ìbàdàn ẹ̀yìn tí wọ́n láti Ìbàdàn ìwọ ìkọlé wá làwọn lè yí wọ̀ àwọn lè yí wà ká àwọn ẹ̀gbọ́n kọ́ ẹ̀gbọ́n anímọ̀lẹ́gbọ̀n ẹ̀gbọ́n ọ̀gá ẹ̀ṣin wọn mo ti wá sí ọ̀rẹ́ ọ̀tẹ̀ yìí tẹ̀ wà lẹ́jọ́ tẹ̀ bá kóra yín jọ in the central place I will come this time you understand yọ kí ni ìyàwó mi náà yẹ kó ní tiwa àwọn ará Kogi èyí méjèèjì ń wọlé wà alright àwọn ará Kogi ayélujára lò alright ẹ ṣe ní ìlú tẹ ẹ fẹ́ kí n wá ẹ láti kó ara yín jọ tí ẹ fẹ́ ló ṣọ̀kan àwa tó bá ti fún wa ní enough no time I will come I want to visit most of the places this new year fellowship school fellowship so àwọn ará àgbègbè alright àwọn adéyí ní kínní adéyí lánàá ẹ
ṣe gan ni ọ̀pọ̀ mo ti wá sí gbogbo mo ti wá sọ́dọ̀ ni wọ́n lè tọ́jú mi dáadáa Ondo ẹ ṣe gan ni Ọ̀ṣun ẹ ṣe gan ẹ ṣe Lagos. All right. Ogun. Àwọn wọlá tó. All right. Ogun. Èkìtì kọ́. Èkìtì. Kwara. O lè káwọn ará Kwara náà. Ará Naija. Ẹ̀yin ará Naija ẹ̀kúra yín lọ. Ṣé ìgbà tí mo sọ yẹn ni? Ìjọba sọ pé ní ìjọba sí Naija. Nítorí àkọ́kọ́ ẹ̀kọ́ Naija. Wọ́n pa bí ìdá gbogbo ẹ̀ so gbogbo yín ẹ̀kúra yín jọ lọ́wọ́ ẹ̀yìn méjì lẹ́fẹ̀ẹ́ kó bá níbẹ̀ ẹ̀kúra yín jọ àṣẹ together yeah this time àwọn Sókótó wà ẹ wá ẹ ṣe lọ ọ̀gá náà Sókótó Katsina. So ìlú kan wà Katsina lọ́yà Funtua tó fẹ́ wá sí Funtua ẹ gbogbo yìí ká bá fẹ́ kí wá ẹ bá kíní sọ secretary ẹ bá secretary sọ àwa láti máa wá ẹ lọ ayé ẹ bá Ghana àwọn ọmọ Ghana lọ. Àwọn kan wáyà bá ibi coast. Wọ́n ti yọ Ivory Coast. Wọ́n fẹ́ wá sí Ivory Coast àti Ghana ní last year yìí but bàtẹ́ bàtẹ́ ìṣe ẹ̀mí ìrìnàjò ìgbọ̀dọ̀ so America ńkọ́ àwọn America a lot of you ẹ̀jẹ̀ àpàtà fún àwọn America. A lot of them came, and Chairman, you are doing a good job. So I mobilized so many of them. I was very, very happy yesterday when I saw the people from America. I was very, very happy. So, àwọn aláàbò ń lò nǹkan. Wọ́n wà lóòótọ́ àwọn èèyàn náà wọ́n dáadáa wọ́n tẹ̀ wá ní wọ́n jẹ́ ẹgbẹ́ sílẹ̀ lóko wọ́ṣù àwọn aláàbò ń lò fún wa. Àwa ni. Ṣé ìlú kan wà tí èèyàn wá láti rẹ̀ ká àdárúkọ yín? Kútọ́nù. Wọ́n wà ní èmi. Wọ́n wá Kútọ́nù. Nasarawa. Àwọn kẹ́fì. Ẹ̀yà Nasarawa ẹ̀ ṣe kan. Kẹ́fì. Kẹ́fì ẹ̀ ṣe kan. Wọ́n mú ẹyin tẹ̀lé ẹni tọ́jọ́ kí because ìyàwó bẹ́ẹ̀ yín ló fẹ́ di owó sí mi. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Because ìyàwó gbọ́dọ̀ Ògbómọ̀ṣọ́ ni. Ètò lè wá ṣùgbọ́n ó sẹ́kù ọ̀tá afẹ́kùn wọn wá yìí. Afẹ́kùn wọn wá next time. Wọ́n lè ti sọ́kọ̀ ọ̀rọ̀ náà. Ẹ ṣe wọ̀n mi. Ṣé ìlú kan wà ní ká ìdánilọ́? Ògbómọ̀ṣọ́. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́.
Ẹjẹ́ ń sọ gbogbo fún yìí. Ẹjẹ́ ń sọ gbogbo. Kẹ́rí home base wa. Nítorí ẹgbẹ́ yìí náà wá ní home base. Home base wa máa strong gan. Dárúkọ Ọ̀yọ́ Ìṣẹ́yìn o. Home base wa ó máa strong. Dárúkọ. Ó máa strong gan ni. Because ṣe rí ọ̀pá rí ẹgbẹ́ gbọ́ mi o. Ṣe rí nǹkan tí a rí. Òun ni wípé is the strength agbára tí home base bá ṣe. Òun ni every other person máa fi. So our home base is going to be very, very strong. Kò ní jẹ́ pé wọ́n kàn máa ṣẹ̀ṣẹ̀ kú ṣe bẹ̀. Home base méjì ló wà láyé ìlú ìṣẹ̀lẹ̀. Home base ẹ̀rọ kan ló wà. Àwọn tí ó máa jẹ́ home base, I am sorry to say, of all the educated people. Èyí jẹ́ àṣìbítì àmàlà àti gbẹ̀gbẹ̀dì láwọn máa sọ èyí jẹ́ ìwọ̀n. Ìyẹn kan la máa ṣe o. Our own base will be nítorí ní orí bá ṣe lọ òun gbogbo ara máa tẹ̀lé. So gbogbo ìyókù àwọn ẹlẹ́yà ẹ̀yà ìyíká tí à ń dálẹ̀. Ìwé tí òun bá fi rí. So the home is going to be very strong. So I pray the Lord home ni home base. So a máa make sure pé àwọn tó wà ní home base, àwọn tó tó gbé ni. Ìdẹ́gbẹ́ ìjọba àkọ́fẹ́ jóyè lóbìnrin yẹn ti sọ àkọ́fẹ́ jóyè alẹ́ abẹ́jẹ ẹ̀jẹ̀ àpọ́nà ìjọ yìí. Àwọn tó máa jẹ́ home base will be people that this town will respect. Over the meeting, ọmọ àwọn ọmọ àjẹ. But ẹ̀jẹ̀ fún mi yẹn lè ọ̀rọ̀ ìjọ mi. Ẹ ṣe gan ni wá gbàdúrà kàkà sẹ́yìn. Àwọn ìpàdé o, gẹ́gẹ́ bí kábíyèsí ti darí, fẹ́ pé nọ́mbà ní tí a kàn sí. Lókè tó pè é, mo fẹ́ bẹ̀ wá, ẹ bá pè mí, bóyá ojú dí ní òun ṣe lọ́wọ́ tí mi ò lè pè é náà pẹ̀lú. Ẹ ṣe àtẹ̀jíṣẹ́, bóyá text message àbí WhatsApp message. Máa kà á sì dáhùn àti wọ́n ti wọ̀. Nọ́mbà náà ni 08033008590 lẹ́ẹ̀kan sí 08033008590 ẹ ṣé o. À ń béèrè pé sí gbogbo àwa tí a wà níbí yìí láti láǹfààní àti kọ orúkọ wa sílẹ̀ pẹ̀lú nọ́mbà wa. Pé wọ́n sì ń kọ lọ́wọ́. Ẹ dákun jẹ́ ká rí dájú pé a ṣe bẹ́ẹ̀ kí a tó lọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ó lè ṣe àkí gbogbo ọpẹ́ àpọ̀dún. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ẹ̀yin lẹ yan ìlú Ògbómọ̀ṣọ́ fẹ́ gẹ́gẹ́ bí àyànfẹ́ fún ara yín. Kì í ṣe pé Ògbómọ̀ṣọ́ mọ̀ láti pé àwọn fẹ́ jẹ́ olúborí gbogbo ìlú. Ṣùgbọ́n láàárín ọ̀pọ̀lọpọ̀ ìlú ní àgbáyé ẹ̀sìn ìyàwó fẹ́
A dúpẹ́ fún àwọn bàbá wa ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. A dúpẹ́ fún àwọn màmá wa àti àwọn arákùnrin arábìnrin wa. A dúpẹ́ fún ìpàdé ìdílé ńlá yìí èyí tí ó wáyé lónìí. Àti fún àwọn ìgbìmọ̀ tí ẹ̀yin Ọlọ́run ti gbé kalẹ̀ láti máa ṣe àtúkọ̀ rẹ̀. A dúpẹ́ fún ọba wa His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Olúwamúgẹ́dẹ́ III. A dúpẹ́ fún ọgbọ́n inú tí ẹ ń fi fún wọn ní gbogbo ìgbà ní ìṣẹ́jú dé ìṣẹ́jú. A dúpẹ́ fún àlàáfíà ara wọn. A dúpẹ́ fún ọkàn pípé tí ẹ fi fún wọn. A dúpẹ́ fún ìgbèníjà àti àkóyọ nínú ewu gbogbo. A dúpẹ́ lórí ọmọdé, a dúpẹ́ lórí àgbàlagbà ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Fún àwọn arìnrìn-àjò tí wọ́n ti wá láti ìlú mìíràn tí wọ́n tẹ̀dó sí láti máa ṣiṣẹ́ òòjọ́ wọn tí wọ́n ti wá fún ọdún àjọ ńlá ilẹ̀ Ògbómọ̀ṣọ́. A yìn ọ́ lógo, ògo ni fún orúkọ rẹ o. Kì í ṣe fún wa Olúwa bí kò sí orúkọ rẹ nìkan ni àwa fi ìyìn fún. Ǹjẹ́ bí a ti ń túká ní ìyìn yìí, a béèrè pé kí oore ọ̀fẹ́ rẹ kó sí ìbò wá, kí ọwọ́ agbára rẹ kó bà lé wa. A kéde pé ẹnìkan kan tó wà níbí yìí àtàwọn tí ò láǹfààní láti wà níbí tí a jọ kópa nínú àjọ ńlá ti ọdún yìí níwòye àmọ́dún a ò ní fi ẹnikẹ́ni ṣàwátì. A gbàdúrà pé àwọn arúgbó wa wọ́n wà ní àlàáfíà, àwọn ọmọdé wa wọ́n máa dàgbà, àwọn ọ̀dọ́ wa wọ́n máa ríṣe, ọba wa wọ́n pẹ̀ lórí ìtẹ́, ìrùkẹ̀rẹ̀ wọn ó di ọkẹrin, èròǹgbà kábíyèsí yóò wá sí ìmúṣẹ. Akéde pé gbogbo àwọn òkúta ìdìbò lójú ọ̀nà kábíyèsí àti ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lórúkọ Jésù níwájú Olúwa ẹ yọ bí idà. Kí Olúwa kí ó jà fún wa, kí Olúwa kí ó dìde, kí ó tú àwọn ọ̀tá rẹ̀ ká, kí ó sì pè wá níjà, kó fún gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ní ìṣẹ́gun, kó fún ilẹ̀ wa ní ìṣẹ́gun, kó fún wa ní àlàáfíà, kí ó sì gbé wa ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ, kí ìlérí rẹ̀ kó ṣẹ mọ́ wa lára, kí ó ní fún wa gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, kí ó sì dojú ti àwọn ọ̀tá Ògbómọ̀ṣọ́, kí ó fún wa ní àlàáfíà àti ìgbéga, kí a máa rí bá ti ṣe ní ọrọ̀ ajé, kí Olúwa kí ó gbé wa sókè. Bẹ́ẹ̀ ni yóò sì rí gbogbo ìdùnnú ohun tó ń dùn kábíyèsí wa nínú tàbí tí yóò dùn wọn nínú lórúkọ Jésù òní yóò máa wọnú Ògbómọ̀ṣọ́ wá. Ìbànújẹ́ kì yóò wọ ibẹ̀. A dá gbogbo ògo ọlá àti ìyìn, a dá padà sọ́dọ̀ yín Olúwa gba ọpẹ́ wa. Bí ẹ ti lọ ẹ ò ní farapa. Ojú Olúwa kó wà lára yín, ìmọ́lẹ̀ rẹ̀ kó yí yín ká, ẹ ò ní fẹsẹ̀ kọ́, oníṣòwò yóò máa rí ṣe, àwọn ọlọ́jà wọ́n máa tà, ẹ̀yin oníṣẹ́ ọwọ́ lórúkọ Jésù Olúwa yóò fìdí yín kalẹ̀, ní gbogbo bí tẹ́ ẹ bá fìdí kalẹ̀ sí Olúwa yóò gba abẹ̀ fún yín, bẹ́ẹ̀ ni yóò sì rí ògo ni fún orúkọ Olúwa. Níwòyí àmọ́dún a ó péjọpọ̀, a ó sì máa yọ̀ níwájú Olúwa, ògo yóò sì jẹ́ ti Olúwa. Lábàdúgbò torí pé ń gbọ́ tiwa, ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ ti Ọlọ́run Baba, ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́, àkóso rẹ̀ tí ò lábàwọ́n kó máa darí ẹnì kọ̀ọ̀kan wa lọ ní ìrìn àjò wa láti ìgbà yìí lọ àti ṣe títí láéláé. Àmín. Hallelujah mẹ́ta. Àwọn alẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kan tó bá kábíyèsí àkótó ẹ̀ẹ́dẹ́ ká ṣe ní nínú àfẹ́lá ó ti ṣe. Kaduna, Kano, Gombe, Nasarawa, Abuja, Ondo, Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ ká mú ẹjọ́. Afọlábí ga jù wọ́n lọ òkè lọ́gòkè. Olúmọ̀gẹ́gẹ́. Afọlábí ga jù wọ́n lọ òkè lọ́gòkè.
Cousin.